ọmọ Yorùbá adúpẹ́ 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 pẹ́ òkun. Ọmọ Yorùbá Ọlọ́run tún ti ṣe bẹ̀bẹ̀ fún wa. Ìròyìn ayọ̀ lélẹ́yìí, ìròyìn téèyàn ń gbọ́ téèyàn kíjó mọ́lẹ̀ ni. Ìròyìn kan kọ̀ mí lára láìpẹ́ yìí, mi ìbá ti wá sọ láti bí i 30 minutes ago. Bọ̀kọ́ lọ ṣàánú ẹ̀wọ̀n ògbó nǹkan ṣe rí. Now Ọlọ́run tún ti jẹ́wọ́ agbára ẹ̀. Ìròyìn ayọ̀ lélẹ́yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo bẹ̀ ìyá àti bàbá mi nílé, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe share fídíò mi rí, torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ kéèyàn 1 million gbọ́, ọ̀rọ̀ tó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ káàkiri àgbáláyé ni. Kẹ́dẹ̀ tí wàá lọ bá wa pé gbogbo àwọn tó ń sọ pé lẹ́tà tí ṣe Sunday Igboho mú lọ sí UK kò ní ìtumọ̀ kíníkan ẹ lọ bá wa pè wọ́n wá. Àwọn tí à ń sọ fún pé bàbá Akíntóyè, bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n nírọ́ ni, ẹ bá wa pè wọ́n wá. Tàbí àwọn ọ̀rẹ́ yín, ẹbí yín, fámìlì yín tó jẹ́ wípé wọ́n máa ń fi yín rẹ́rìn-ín tẹ́ bá wo program àtà ṣe Yorùbá Nation, tàbí tẹ́ bá ń bá wa sọ̀rọ̀ tó máa ń rẹ́rìn-ín tó máa ń ṣe yẹ̀yẹ́, ẹ bá wa pè wọ́n wá. Torí pé kí ni gbogbo àwọn yẹ̀yẹ́ wọn yẹn Ọlọ́run ti bá wa di ládé báyìí, in the sense that ṣé gbogbo wa la rántí ìyá wa Kemi Badenoch? Ìyá yìí ti yarí tán pátápátá. Allegedly gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́, a gbọ́ pé ìyá wa Kemi Badenoch, a gbọ́ pé wọ́n yarí fún ìjọba UK. Wọ́n ní kó ṣàánú àwa Yorùbá, wọ́n ní ìran àwọn ni wà, wọ́n ní bí a ṣe wà pẹ̀lú àwọn terrorist, wà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tó ń pe àwọn ní Fúlàní, wọ́n ní kò tẹ́ àwọn lọ́rùn. Ẹ máa bá mi kọ sábẹ́ comment section wípé òmìnira nìkan la fẹ́. Mo dẹ̀ assure yín fídíò tí mò ń ṣe yìí ó níbi tó ń lọ, ó dẹ̀ ní ohun tá fẹ́ fi ṣe. Nítorí ìdí èyí ńkọ́, ẹ bá bí ẹ ṣe kọ́mẹ̀ntì rí, tó bá jẹ́ kọ́mẹ̀ntì 50 lèèyàn kọ̀ọ̀kan yín máa ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn di bí 500 báyìí per person, tó túmọ̀ sí wípé fídíò yìí ní láti lọ dáadáa. Kábíyèsí Elédùmarè, téèyàn bá ní kó sọ Ọlọ́run ó ti kú. Nǹkan tẹ́rí tó ń ṣe yìí, lára àwọn iṣẹ́ tí petition wa fẹ́ ṣe nìyẹn, tó dẹ̀ ti ṣe lọ́wọ́lọ́wọ́. Ṣé mi sọ fún yín, mo ní petition ti ṣe Sunday Igboho gbé lọ UK yẹn, ó lágbára débi wípé àwọn parliament gan sọ láàrin àwọn pé so àwọn black tí wọ́n ní brain báyìí wà. Ṣé mọ̀ pé lẹ́yìn ìtakọ̀ lẹ́tà yẹn ni wọ́n fi ìyá wa Kemi Badenoch ni wọ́n jẹ chairman Conservative Party. Torí pé UK mọ ohun tó ń lọ, UK ọmọ pé ó bá ṣe o. Ọmọ Yorùbá lọ́rọ̀ kan ṣá, mo ka news kan láìpẹ́ yìí. Nígbàtí mo ka news yẹn, mo rò pé no, ẹ̀yin ìyá àti bàbá mi ẹ gbọ́dọ̀ gbọ́ káàkiri àgbáláyé. Ìyá wa Kemi Badenoch wọ́n ti yarí wípé kọ́ fi àwa ọmọ Yorùbá lẹ́ẹ̀ka máa bá tiwa lọ, kọ́ wà kọ́kọ́ ṣe sọ̀rọ̀ wa. As a matter of fact, wọ́n ní kọ́ jọ̀ọ́ kọ́ wà nǹkan ṣe sọ̀rọ̀ wa ká lè separate ara wa from àwọn tó ń dàlú tó ń fojoojúmọ́ pa wá yìí. Ìyá yìí ní ìran àwọn nìran Yorùbá, inú àwọn ò dùn. Wọ́n ní gbogbo ìgbà táwọn bá jí báyìí, táwọn bá rántí pé ọmọ Yorùbá làwọn, a gbọ́ pé wọ́n ní pé inú wọn máa ń bàjẹ́. Ó sọ débi pé wọ́n ní kí parliament jọ gbogbo nǹkan tó bá lè ṣe láti jẹ́ kí ilẹ̀ Yorùbá kúrò lára àwọn Fúlàní kó jọ kó bá wa ṣe ní kíákíá. Ṣé bàbá àwọn náà wà nínú system? Ṣé ń gbọ́ lọ ṣe ń gbà àánú dìde fún wa? Àánú ni, àánú ló fọ́hun. Àánú àti iṣẹ́ táwọn bàbá wa Professor Banji Akíntóyè ṣe, iṣẹ́ tí bàbá wa olóyè Sunday Igboho, olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà
iṣẹ́ táwọn bàbá yẹn ṣe lẹ̀ ń rí. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà káàkiri àgbáyé tí wọ́n jọmọ Yorùbá wọn ò mọ ohun tó ń lọ tẹ́lẹ̀. Nígbà táwọn atajẹ́ mídíà ta bẹ̀rẹ̀ sí ní pariwo síta, òun ni gbogbo wọn mọ ohun tó ń lọ. Mi sọ pé ìjọba UK ò mọ ohun tó ń lọ o. Ìyá wa Kemi Badenoch, mo lè sọ pé wọn ò mọ ohun tó ń lọ tẹ́lẹ̀. Diplomatic letter tí Chief Sunday Igboho mú lọ fún Prime Minister UK, òun ló jẹ́ kójú àwọn náà là. Wọ́n wá rí àwọn àrà tí Fúlàní fi wá dá. Gbogbo àwọn ìwà burúkú tó mọ̀ pé àwọn Fúlàní ti wù, ẹ máa bá a kọ sí comment section. Kẹ́lẹ̀ bá bá a fi àdúrà kẹ́ máa fi hàn ìyá wa Kemi Badenoch lọ́wọ́. Torí pé lára àwọn tó ń sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa nìyẹn, tí wọ́n jọmọ ọkọ Yorùbá tí wọ́n ń ṣọmọ àlè. A fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa káàkiri àgbáláyé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Professor Banji Akintoye. Ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho wípé wọn ò darí wa síbi tí ò dáa. Ibi tó dáa ló darí wa sí. Ibi tó dáa ló darí wa sí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nísìnyí, information kàn mí lára wípé woman yẹn ti move motion. Kódà wọ́n sọ débi pé wọ́n ní lára nǹkan tí ó jà wọ́n lógún jù ni bí yóò bá ṣe máa kúrò lóko ẹrú tí wọ́n wà. Tẹ́bádẹ́ ìrántí ọ̀rọ̀ kan tá a gbọ́ pé ìyá wa Kemi Badenoch sọ. Nígbà tó béèrè identity wọn, wọ́n náà mọ Yorùbá làwọn. Yorùbá làwọn. Wọ́n wá ní ti nationality wo, ó ní tó bá yá díẹ̀ ló kù ẹ mọ nationality, ẹ tó mọ nationality tóun jẹ́. Pé bàbá ẹ̀ báyìí Yorùbá làwọn, àwọn dẹ̀jọ́ mọ Britain. Ọmọ Yorùbá, ìwọ tó wà nílé nígbà tẹni tó wà ní UK tọkọ ẹ balẹ̀, tó ń jẹ tó ń mu, tí ò rí ṣòro kankan, tó wà secure, tó rí ẹni tó rí 100% medical, 100% security, 100% education, ẹni tí gbogbo ayé rọ̀ lọ́rùn, ẹni tí Ọlọ́run ṣàánú débi pé ó tún ní ipò tó lágbára lórílẹ̀‐èdè United Kingdom. Tí èèyàn bẹ́ẹ̀ bá lè máa sọ pé ṣé Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú, kí ni àwa wá ń wò? Kí làwa ń wò? Kò sí kankan tá à ń wò o. Kí ló jẹ́ ká máa ṣe báyìí? Ó jẹ́ ká máa polongo òmìnira ni. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ká máa polongo, ká máa fọ rere Yorùbá nation káàkiri àgbáláyé ni. Torí ẹ mọ oore tí woman yìí ṣe fún wa. Ẹ mọ̀ pé nǹkan tí wọ́n sọ yẹn, it's a huge, one of the most strongest signal to the whole world. Wọ́n ní wọ́n sọ débi pé wọ́n náà ò lè bá Boko Haram ṣe. Ẹ jẹ́ kí n kà fún yín. Olóyè Sunday Igboho wọ́n lọ sí UK. Lílọ tí wọ́n lọ sí UK ṣe òkú wọ́n kọ̀ déédéé lọ ni. Wọ́n déédéé lọ. Àná àwọn bàbá yìí ṣe gudugudu méjì yàyà mẹ́fà. Àpọ̀ gbọ́dọ̀ jáde láti wá máa sọ àwọn nǹkan tí ò jẹ́ ká sọ. Ohun tẹ́ bá gbọ́ lẹ́nu máa bí ohun tí ó lè ríta ni. Kò ń ṣe ohun tí ó lè ríta. Torí ọ̀pọ̀lọpọ̀ ìyá àti bàbá wa kì í understand nǹkan tó bá máa sọ lọ́sọ̀bọ̀ nísìn. Òkọ́ lè ní ẹnu máa bí ògùn, ẹnu kìíní kan ògùn. Máa bí ń sọ torí pé máa bí gbọ́. Máa bí ipọ́rọ̀ yẹn ti wà níta already. Bẹ́ẹ̀ ni ìyàwó Olúkẹ́mi wọ́n ní àwọn adé máa dédé máa dá sunkún gbà míì nígbà táwọn bá ń rí nǹkan tó ń lọ ní Nàìjíríà tí àwọn ìran àwọn dẹ̀ wà níbẹ̀. A gbọ́ pé wọ́n fara ya fún ìjọba United Kingdom wípé kí Kestama kọjọ gbogbo oore, gbogbo sọpọ́ọ̀tì tó bá lè fún àwọn ọmọ Yorùbá láti rí pé
ayára wa kúrò láàrin àwọn adàlúrú yìí. Mo sọ fún yín, mo ní a máa gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, ẹ lọ fọkàn yín balẹ̀. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run ti ṣe, kọ́lọ́run fi lé wa lọ́wọ́ ló kù. Níbi tí àwọn bàbá wa ṣiṣẹ́ délé níyì, tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí wọn ò lè ṣiṣẹ́ débẹ̀. Tẹ́bàdé gbàgbé, mo sọ síta, mo ní wọ́n tún ti fún wọn lápọ̀ìntmẹ́ǹt ní United Nations, meaning UK territory lawyer on appointment ni. Ebi tí wọ́n wọ̀ ní 10 Downing Street yẹn, anyhow person kò lè wọbẹ̀. Àwọn president ló máa ń wọbẹ̀, tàbí àwọn tó bá fẹ́ jẹ president tí wọ́n ní fọ́n tí wọ́n lè kanná, àwọn nìkan ló máa ń wọbẹ̀ yẹn, tàbí àwọn head of state. Àwa ọmọ Yorùbá a wá béèrè fún pé a fẹ́ wá bẹ̀. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ tá bá lọ bẹ̀ ìta la máa ń wà. Ìyẹn lè fi máa mọ̀ wípé iṣẹ́ ti lọ gan. Ọlọ́run ọba ò jẹ́ kí àwọn bàbá wa ṣàṣetì. Àṣeyege ni wọ́n ń ṣe. Lára iṣẹ́ tó da tí wọ́n ń ṣe, òun náà ni títí ìyá wa Badenoch tẹ̀rí tí wọ́n ń ṣe yìí. Bẹ́ẹ̀ lọ ń kan sára sáwọn bàbá wa olóyè Sunday Igboho mẹ́sàn-án mẹ́wàá. Bẹ́ẹ̀ lọ ń kan sára sí bàbá wa emeritus merited Professor Adébánjí Akíntóyè. Mo sọ fún yín láti bí abi 2 years ago, mo ní we want to start working in silence. Let the success make the noise. Òun ló fa irú ariwo tí mò ń pa yìí, torí pé ohun ta process Ọlọ́run ti jẹ́ kọ́, Ọlọ́run ti gbé fún wa ni mo ṣe ń sọ eléyìí. Mi ìsọpá àti gba Yorùbá nation, torí àwọn kan wà tó bá wá wò mí báyìí, ọ̀rọ̀ tó máa mú tó máa lọ òun ló máa wá wò. Ọlọ́run á dẹ̀ fọwọ́ tọ́ yín lọ́kàn, Ọlọ́run á rọ̀ yín lọ́kàn, Ọlọ́run á rọ̀ yín lọ́kàn. Ìyá wa Badenoch Olúkẹ́mi Olúrántí Adéjọkẹ́ Adégòkè, wọ́n sún àwọn ọ̀rọ̀ kan, ẹ̀rọ Ọlọ́run bá mi. Wọ́n ní ó ti tó gẹ́. Wọ́n ní bí wọ́n ní nígbà míì báyìí káwọn bá ka pépà, táwọn bá gbọ́ bí wọ́n pa àwọn ọmọ Yorùbá, àyà wọn á dẹ̀ máa ṣe bì as in wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Pé báwo ni wọ́n ṣe máa pa wá pàkúpà, báwo ni wọ́n ṣe máa jí wa gbé tó àwọn àgbà ransom, wọ́n á tún pa ẹni yẹn nígbà míì. Wọ́n ṣe fi tipátipá bá àwọn àǹtí wa sùn, àwọn àbúrò wa, àwọn ọmọ wa, àwọn ẹ̀gbọ́n wa, bí àwọn ìyàwó wa. Ìyá yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn gẹ́gẹ́ bí nǹkan tá gbọ́ allegedly. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Èmi náà wá ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Yorùbá tí ẹ wà ní United Kingdom, ẹ bá wa fún ìyá yìí ní support. Èèyàn gbọ́dọ̀ fún èèyàn báyìí ní support kó wá kábàámọ̀ pé òun fún ní support. UK ló wà, tòwó possible kó dá wọn lọ máa jẹ prime minister next, ó lè dá wọn ní next prime minister, kò sí kan tó possible. Kí lọ́lọ́run ò lè ṣe? Ṣé ti wá rí nísìnyí pé àwa Yorùbá kì í ṣe ẹni tó kàn máa ń pariwo dànù. Nígbà tí ẹ̀yin èèyàn wa tẹ́ rí tí àwọn ọmọ Ìgbò tọ́kọ oríṣiríṣi jáde, àwọn ọmọ àlè Yorùbá kan jáde, ẹ ṣe báwọn kan nìyẹn tó ń ṣe kinní kan, tó ń ṣe kinní kan, tó ń ṣe kinní kan, tó ń ṣe pá, tó ń tàwo, ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n wá ń sọ bí n pé olóyè Sunday Igboho mọ́ ṣe mọ́. Wọ́n wá ń sọ bí n pé bàbá wa emeritus merited professor, bí n pé àwọn bàbá yìí ò mọ́ ṣe mọ́. Àwọn tẹ wá ń torí wọn tẹ̀ ń bú àwọn bàbá yìí. Declaration tẹ̀rí tí wọ́n ṣe, èso wo ni declaration àwọn ọmọ Ìgbò ti mú wá báyìí? Òun làwa ṣe ń sọ fún yín wípé àwa Yorùbá, Ọlọ́run dá wa lẹ́ yàtọ̀ pátápátá gédégbé. Ọ̀nà tọ́lọ́run fi dá àwa ọmọ Yorùbá, ọ̀nà tó ya gbogbo ayé lẹ́nu ni. Torí pé tí gbogbo ẹ̀yà bá ń ṣe nǹkan, tí Yorùbá bá débẹ̀ tó bá ṣe, tí ẹ̀ ló máa jẹ́ the best of all. Ṣọmọ Ìgbò sí UK ni tí wọ́n fi fi ìyá wa Olúrántí, tí wọ́n fi ìyá wa Olúrántí Olúwakẹ́mi
aya Badenoch Adégòkè. Ó ṣe jáwọn ni wọ́n mú, wọn ṣe mọ́mọ Ìgbò, wọn ṣe mú Fúlàní, wọn ṣe mọ́ Haúsá. Mi ì sọ pé àwọn náà mọ̀ ọ́ ṣe, ṣùgbọ́n àwa Yorùbá ibi tá a bá wà wọ́n máa mọ̀ pé èèyàn wà ń bẹ̀, èèyàn gidi ọmọlúàbí wọ́n máa mọ̀ pé wà ń bẹ̀. Òun làwa ṣe ń sọ fún yín wípé a ní láti kúrò lábẹ́ àwọn ẹni bí yìí, a ní láti kúrò lábẹ́ àwọn adàlúrú yìí, a ní láti kúrò lábẹ́ àwọn abayé ẹni jẹ́, àwọn afẹ̀mí ẹni ṣòfò, a ní láti kúrò lábẹ́ wọn. Torí pé tí a ò bá tètè kúrò lábẹ́ wọn wọ́n máa fi ìdọ̀tí àti orí burúkú tó wà lára wọn wọ́n máa fi yí wa, wọ́n tẹ̀ ti fi ń yí wa báyìí. Àwa ní ká tètè wá ọgbọ́n tá máa dá ká máa fi kúrò láàrin wọn. Òun lẹ ṣe ráwọn bàbá wa, because àwọn ò kí ń ṣe noise maker, ọ̀ọ́dẹ̀ kì í ṣe ẹni tí a máa ṣe nǹkan a máa ṣe torí ẹnìkan ń ṣe competition. No, ìjàngbara ò ṣe, èèyàn ń fìjàngbara ṣe competition. Téèyàn bá ń jìjàngbara lọ́wọ́ tó wá fẹ́ máa compare ara ẹ̀ pẹ̀lú ẹni tó máa ṣe competition, at the end of the day ẹni á kọ́ sùn ẹ̀mí ẹ̀nù láì gbé ní anything, á tún jẹ̀bi látàyé dọ́run. Kẹwò nísìn àwọn ọmọ Ìgbò wọ́n níbọn, wọ́n ní bọ́ọ̀mù, kò sí nǹkan tí wọn ò ní, wọ́n ní rocket, gbogbo nǹkan tí wọ́n fi ń jagun ni wọ́n ní. Declaration tí wọ́n ṣe nísìn, ẹ sọ fún mi, ṣó ní effect? It even make things worse, torí pé àsìkò àti ṣe kò tí tó. Ẹ má bínú pé mo dá sọ̀rọ̀ Ìgbò, mo kàn ní láti sọ nǹkan yìí. Ṣèbẹ́ gbọ́kàn tí gbogbo ọmọ Ìgbò pariwo ń sìn, kílé tí wọ́n fi Chief Sunday Igboho lẹ̀ tó fi Nnamdi Kanu lẹ̀. Wọ́n máa fi Chief Sunday Igboho lẹ̀ torí pé ọ̀nà tí Chief Sunday Igboho ń tọ̀ òun kọ́ làwọn ń tọ̀. Láti ìgbà táwa ti bẹ̀rẹ̀ movement, Chief Sunday Igboho ì tí fi ordinary blade, wọn ì tí fi yàyàn lára rí. Òun lẹ ṣe rí tọ́lọ́ ń ṣe kó wọn yọ níbẹ̀rẹ̀ republic, tí gbogbo ọmọ Yorùbá dúró tí wọ́n wámúwámú, torí a mọ̀ pé ìjàngbara tí wọ́n ń jà tọkàntọkàn, wọ́n fi òdodo jà, òun lòdodo ṣe gbé wọn lékè. Ọlọ́run gbé wọn lékè àwọn ọ̀tá wọn nítorí pé orí òdodo ni wọ́n wà. Ẹ̀jẹ̀ àsìkò táwọn máa ṣe declaration tiwa, àsìkò tó tó àti tó yẹ ni, àsìkò tó máa yẹ wá, tó jẹ́ pé bàbá ṣe kà báyìí wọ́n ní ẹwẹ́ fún wọn lẹ̀ ẹwò kẹsàjẹ́ kọ́ máa lọ. Like ọ̀pọ̀lọpọ̀ ń believe pé kan tí mo sọ yóò possible, pàfi kọ́ jagun, sọ pé bí pé wà lè máa ṣẹlẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé Yorùbá ló máa kọ́kọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan ní gbogbo ayé. Ó lè jẹ́ Yorùbá ló máa kọ́kọ́ jẹ́ ẹ̀yà tí àwọn olórí wọn ò support wọn, tí wọ́n dá dúró láìsí ogun láìsí kọ̀kọ̀. Ẹ lọ kọ́lẹ̀, Ọlọ́run adẹ́jẹ́ kó ṣojú mi lágbára Ọlọ́run, á ṣojú ẹ̀yin èèyàn wa náà. Ẹ share fídíò yẹn jẹ́ kó lọ viral. Ǹjẹ́ yín mọ̀ pé ìyàwó Kemi Badenoch, ǹjẹ́ yín mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ sí Yoruba nation? Ẹ lè mọ̀ náà, there are a lot of people outside like that tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n ń gbìyànjú, wọ́n bá wọn ṣe meeting, wọ́n kọ document, wọ́n kọ lẹ́tà, wọ́n kọ oríṣiríṣi nǹkan. Ẹni tó bá tún lanu ẹ̀, tó bá tún pe Chief Sunday Igboho ní overrated, ohun tó ju olóyè Igboho rí lágbára Ọlọ́run ní ìlọ́po 10 ojú àwọn ọmọ àárí. Kálá bá máa overrate tí ó bá jẹ́ Chief Sunday Igboho àti bàbá Akíntóyè, àwọn tó jẹ́ wípé àwọn ni Ọlọ́run lò láti gbẹ̀mí wa là, àwọn Ọlọ́run lò nígbà tí àwọn ajẹgúnjẹran dé, nígbà tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n dé. Olóyè Igboho nìkan ló dìde àti bàbá wa Professor Banji Akíntóyè, àwọn méjì yẹn nìkan ni. Nígbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́,
tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ Yorùbá pakúpa bó ṣe ń pọba ló ń pa baálẹ̀ ló ń pa olóyè ìlú ló ń pa ọmọdé nílùú wọ́n pa gbogbo ẹ̀. Ẹwọ ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n pa ọba méjì lèkìtì tí wọ́n tún lọ pọba kan ní Kogi tí Chief Sunday Igboho fi sọ̀rọ̀ síta ń pa àwọn bọ́ọ̀lù Èkìtì báwọn ṣe wá tọ́ba ètè tọ́ ọmọ ọba sọ kí ni wọ́n ṣe wọ́n sáré kàbàkàbà wọ́n sáré stọ́ọ̀pù iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn torí wèrè dá mọ́tò mọ̀. Bẹ́ẹ̀ ni wèrè ó dá mọ́tò mọ̀ pàápàá jùlọ tí wèrè bá wá rí tirẹ́là tó ń bọ̀ tàtàtàtàtà tí ibi tí wèrè ti sáré wèrè sá dágbà eré kí lẹ bí wèrè dá mọ́tò mọ̀. Àwọn Fúlàní ọmọ ẹni tó jọ̀pọ̀ ìyá wọ́n mọ̀ pé Olóyè Ìgbòho nìkan náà ni ó lè dẹ́rù bà wọn. Olóyè Ìgbòho nìkan ló lè lé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá tún lé wọn ìmí wà ohun tí ó tó ló pera ẹ̀, ìmí dẹ̀ wà ó ti gbà kó àpò, ìmí dẹ̀ wà ó wò pé mi fẹ́ kú o. Ó pín sọ́nà oríṣiríṣi. Èyí tó bá jẹ́ tiyín tó jẹ́ tèmi bẹ́ẹ̀ ní kẹjẹ kájọ mú. Ó bá èmi náà wí lóòótọ́ mo ń ṣojúṣe mi gẹ́gẹ́ bí mídíà máa ń sọ fẹ́ èèyàn tí n bá sọ mi sọ àwọn míì o àwọn tí wọ́n ti wá sí stúdíò mi tí wọ́n ti wá rí wọ́n mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgù. Èmi fẹ́ra mi ti gbìyànjú wọ́n bá ń pé nǹkan tó rí bákan bákan ni mo ṣe ní kẹ́ sọ̀pọ́ọ̀tì mi ká get àwọn iṣẹ́ tó kù everyday dẹ̀ ní dọ́là ń lọ sókè everyday ní gbogbo ẹ̀ rise. Ní ohun tá a ti ṣẹ́ sí bí àbí 5 point kìíní kan lò nísìnyí báyìí ó ti wọ 6.7 million padà. Ọlọ́run á bùkún fún yín o ẹ sọ̀pọ́ọ̀tì wa a sì ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tá a fẹ́ rà a dẹ̀ fẹ́ relocate ibi tá a wà yìí for security reasons that is not for public consumption. Ẹ sọ̀pọ́ọ̀tì Mass B kí kúrò ibi tí mo wà yìí kí n lọ gbalé síbòmíì nínú ìlú tá a wà yìí náà. Bẹ́ẹ̀ ni now ẹ sọ̀pọ́ọ̀tì mi kẹ fún mi super sticker kẹ fún mi super chat ẹ̀yin tọ́lọ́run bá bùkún fún tẹ wò pé má jẹ́ kí n wọ ọmọ yìí níran jẹ́ kí n kún lọ́wọ́ èmi náà ti ná yàrá ìyá owó sí inú stúdíò tàwa yìí mo ti ná kíní kan owó ló ń jẹ́ ṣùgbọ́n kó hàn yes kò sí bí èèyàn ṣe lè lówó tó stúdíò á máa build ẹ̀ mọ́ ni but at least wọn bá nǹkan tí mo sì need bóyá bí 6 sí 10 tó jẹ́ pé ti bá rà máa nǹkan tó wà ń bíbà yìí iṣẹ́ yẹn tún máa wà more perfect. Fẹ́yìn tó lọ bá dẹ̀ bùkún fún kí tó bọ́ sí ìpele kejì ẹ support mi sórí GTBank account mi tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GTBank Williams Olúwatósìn ní kọ̀tẹ́ máa rí bẹ́ẹ̀. Now mo fẹ́ ká ìròyìn yìí fún yín kábíyèsí Elédùmarè. Mo sọ fún yín pé ọmọ ọkọ ni ìyá wa Kemi Badenoch ọmọ ọkọ ni wọ́n kó tó di pé mo bọ́ sí ìpele kejì tó ṣe kókó mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ live and direct láti ẹnu ìyá wa Kemi Badenoch tí wọ́n kọ sórí newspaper Phoenix mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ bọ̀ kí tó débẹ̀ ẹ̀ka sáyé ka ìpolówó ọjà tí ń tọ́ kọ́bọ̀ nìyẹn. Bitati ẹkùn tí ń wọ̀ láìka pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ ẹ̀sìn ìjàdánù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlẹ̀ ní sókè sódò dáadáa láàárọ̀ Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàárọ̀ Bitati yóò gbà wọ̀ dáadáa ìṣòro ara yóò kọ́ láàárọ̀ Bitati òun ni kẹ́ ẹ fi ra láti wáyé gbòógì láàárọ̀ Bitati rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ kó sí ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp number yìí +447 tàbí àwọn Nàìjíríà nọ́mbà sí 08033194355 tàbí 080
026265000. Kò bá ayé inú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ láọ́lá bitter tea. Gbèrà orí àtọ̀ ọbẹ̀. Now láọ́lá bitter tea ó jẹ́ ilé-iṣẹ́ tó ń ṣe àgbo, wọ́n dẹ̀ ń deliver all over the world. Bóyá o ní arthritis, ulcer, o ní diabetes, o ní anything tó bọ́ tàbí ìwọ tó jẹ́ pé tó bá gun orí madam ká tó rí ìṣẹ́jú márùn-ún wàá ti sáré da tọwọ́ ẹ lẹ̀, nǹkan burúkú ni. Pẹ́ lórí ẹ̀, àdúndùn, kéèyàn kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí ẹni tí nǹkan ọmọkùnrin ẹ̀ kéré tó wá wò pé ó fẹ́ jẹ́ kó tóbi ju bó ṣe wà yẹn lọ tó dẹ̀ fẹ́ kó ní side effect, ẹ pè láọ́lá bitter tea, mo lè fọwọ́ wọn sọ̀yà. Now ẹ jẹ́ sáré ka àwọn ọ̀rọ̀ tí ìyá wa Badenoch tí wọ́n sọ. Ọ̀rọ̀ tí wọ́n sọ mo fẹ́ kà jáde látòrí Phoenix News. Èmi kọ́ ni mo sọ o, Phoenix ló sọ. And now ẹ jẹ́ n gbé jáde kí n kà fún yín. I am Yoruba. Ṣé ń gbọ́? Ṣé rí? I am Yoruba. I am Yoruba. I have nothing in common with Boko Haram, Haven of Northern Nigeria by Kemi Badenoch. Èmi kọ́ mo sọ, orí newspaper ni mo ti kà. The leader of the United Kingdom's Conservative Party, Kemi Badenoch, says she is Yoruba and identify less as a Nigerian because she has nothing in common with people in northern Nigeria. Ṣé ẹ gbọ́ àbẹ́ gbọ́? In northern Nigeria, which is a haven for Islamism and Boko Haram. Báwọn ní kankan sí pẹ̀lú wọn. Mo gbà wọn tó wà nílẹ̀ Haúsá pé Yorùbá láwọn, ọ̀rọ̀ Yorùbá nìkan dẹ̀ ló kan àwọn. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ gbọ́ pé mo ní wọ́n sọ lẹ́ẹ̀kan tí mo wá report pé wọ́n ti yarí fún Prime Minister UK pé gbogbo ọ̀nà tó bá lè gbà kó jẹ́ kí ìran àwọn kó bọ́ lóko ẹrú. Now ẹ máa gbọ́ o, I have nothing in common with the people from the north of the country. The Boko Haram were Islamizing is, she added. Ms. MS Badenoch has been at the Ms. Badenoch has been at the receiving end of constant backlash from many Nigerians, including public figures, in recent months due to her often criticism of the West Africa country for its rampant corruption and volatile security climate. When discussing Nigeria in the British media, many deemed most of MS Badenoch comments about Nigeria are unflattering. The vice president, who is from the Boko Haram, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, wọ́n ní the vice president who is from the Boko Haram heartland, of Borno, has criticized Mrs. Badenoch for her comment. Mr. Shettima told her recently that she could go ahead and charge her name if she does not want any association with the greatest black nation on earth, the nation called Nigeria. Meanwhile, MS Badenoch has once again doubled down on the criticism, very good, stating that being Yoruba is her true identity and refuses to be lumped up with northern Nigeria, who were our ethnic enemy, all in the name of being called a Nigerian. MS Badenoch added, somebody once told me when I was very young that my surname was a name for people who were warriors. They protected the crown, and that's why I see myself as doing. The British politician added, I am here to protect and I will
die protecting this country because I know what's out there. Ṣé ń gbọ́? Ilẹ̀ ọmọ Yorùbá a kú oríire, a kú oríire torí pé mi ì mọ̀ bóyá nǹkan tèmi rò lẹ̀yin rò. Ó ní àwọn nǹkan kan tí mi ì sọ síta rárá. Trust me. N tó jẹ́ kí n sọ ni mo sọ, n tí ò jẹ́ kí n sọ mi ì sọ síta. Ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀, ẹ lọ fọkàn yín balẹ̀. Mi ì lè sọ jù bẹ́ẹ̀ lọ. Láìpẹ́ yìí gbogbo wa la máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Láìpẹ́ yìí gbogbo wa la máa rí Chief Sunday Igboho bí áńgẹ́lì. Láìpẹ́ yìí gbogbo wa la máa continue àti máa rí bàbá Professor Banji Akintoye gẹ́gẹ́ bí àpò. Gbogbo wa náà la mọ̀ pé they are specially made. Ohun tí wọ́n ń ṣe yẹn èèyàn mélòó ló lè ṣe é? Ẹ̀yin tẹ́ ń criticize wọn yìí, ẹ nìṣó wájú a máa tẹ̀lé yín. Badenoch fún wa ó juwọ́ jùsẹ̀ lẹ́fọ̀ lóyè Igboho. Ó rò pé this is a great man, this is a man like me. Ẹ máa tó rí wọn pọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí. Mo sọ fún yín pé we are working in silence. Our success is what is making noise, not our workings. Kẹ́ ẹ̀ gbọ́ ọ̀kan tí ẹnìkan sọ ni. Ó ní we set the pace and others follow. That is it. Ẹ jẹ́ ká comment abẹ́ fídíò yìí. Ẹ kọ síbẹ̀ wípé òmìnira la fẹ́, a fẹ́ nǹkan kan. Kọ́ má fi security àbí state fi negotiate pẹ̀lú wa. Torí pé kí ni nísìnyí báyìí by fire by thunder wọ́n ti fẹ́ sign state police tí a dẹ̀ mọ̀ bóyá rúfè gan ni, bóyá ó rí bẹ́ẹ̀ bóyá kò rí bẹ́ẹ̀. Á jọ máa wò. Ọ̀rọ̀ regional system of government náà wọ́n ti fẹ́ gbé padà wá. Tèmi dẹ̀ mọ̀ pé kò ń ṣe ohun ta need nìyẹn, òmìnira la need. Fẹ́yìn tẹ́ bá fẹ́ pè mí bóyá fún polówó ọjà tàbí for anything tàbí fẹ́ check on me, ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp only ni o. Tẹ́ bá pè mí direct kò ní lọ.